talk, normal level. Some they pray make we fall, them go they use level. Oluwa na my level, level pass. Hey, this is all about you. Nobody fit check am. Ise Oluwa wa ma rudini o. Kò sẹ́ni tó lè túṣe Ọlọ́run o. Ise Oluwa wa ma rudini o. Kò sẹ́ni tó lè túṣe Ọlọ́run o. Ise Oluwa wa ma rudini o. Àrílẹ̀ o, ìlú ń bẹ̀rẹ̀ sí. Ó nànànà àkísà o. Ìlú ń bá láṣọ o. Ajá fọ́sùn o. Ìlú ń bẹ̀rẹ̀ rọ̀. Kò màmá sóhun tó lè ṣe. Ó kò sóhun tó lè ṣe tó lè ta ẹ lọ́rùn o. Kò màmá sóhun tó lè ṣe. Kò sóhun tó lè ṣe tó lè ta ẹ lọ́rùn o. Brother, you no need to please anybody. Oh, you no need to trap somebody to be somebody. Oh, where you date with a fifty, oh, them no sense. And you, Bob Moby, take the head to be at your mouth. I really let go. You oh, na na na, kiss out. You I just want to go. You mama so to the say, oh, so to the say, to the die. Mama so to the say, oh, so to the say, to the die. Enemies go hate, normal. People go talk, normal. Some they pray make me fall, they go they use me. Oluwa na my level, hey, this is all I do. Nobody fit check out. Keep listening to Drive Time Show. Kasolayo. It's STG. Keep listening to Drive Time Show. I mean, which one is this? Are you what the? Are you what the? Oh yeah. Say, nobody go tell me say na fishy dance something. NigerFlavor.com. Yeah. Your deep say, nobody go tell me say na fishy dance something. Say, I be which one is this? I believe what I see. I believe in doings. Nobody go tell me say na fishy dance something. I be which one is this? I believe what I see. I believe in doing. First baby daddy got mucha. I be rico. Are you what that? If me say jeje you canna. Never give me more than matasha. First baby daddy got mucha. I be rico. Are you what that? If me say jeje you canna. Never give me more than matasha. Oh, are you what that? Never give me more than matasha. Wanda, yes, I hope it won't need to be. Yes, I shall. Oh, Alpha, you should say you know get FIFA. Hey, Alpha. What's up and how you doing this beautiful afternoon? They call the Punchline. Right now I'm having an amazing time with Posh and MC Rockefeller on the Drive Time Show to dive into rap. If we never matter, oh no, I know they get what no, I know they get what no. Me I get to coconut that no. Then me la di kamucha, I be rico, are you what that? If me say jeje you canna, daba de me mother matasha. Or then me la di kamucha, I be rico. Are you what?
This afternoon, anywhere where you there, this evening for Nigeria, for Nigeria. Anywhere where you listen to us, not Tumba FM, you listen to Tumba FM everywhere. Tumba, Okalekako, Tumba Tion Labula. If you there, Osun State, they listen to Tumba FM. Yes, 96.9, yes, 96, 96, yes, for Tumba. If you have Osun State here, for Lagos here, everything's strong for Lagos here. We there for years, so. Na Tumba FM we dey so na Tumba. Seba so me wanna give out Tumba my can't say Kiki Ayuwada. Oh boy, they tell you fit to announce you say all the Southwest states, yes, Southwest states Tumba FM they reach there so. From Lagos to Ogun State, from Ogun State to Osun to Oyo State, everything it they reach there one after the other. Everything they reach. Ele Tumawu, hello Facebook. Oh boy, join us live on Facebook and join us on YouTube. Just type Tumba FM live on Facebook. You listen to us. You watch us live and direct on Facebook, on YouTube. Tumba FM, yes, on YouTube. On Radio Garden, just type Tumba FM. On Radio Garden, you listen to us live and direct. Oh boy, we there, so we there, so we never come back. Oh boy, if you carry your radio, come on, something will shift, something will happen. Alayeda. Wọ́n ti máa gbọ́ lóṣù, wọ́n ti máa gbọ́ nìbàdàn, wọ́n ti máa gbọ́ lọ́yọ̀ọ́, wọ́n ti máa gbọ́ lóògùn state, wọ́n ti máa gbọ́ níjẹ̀bú, wọ́n ti máa gbọ́ lẹ́kọ̀ọ́, wọ́n ti máa gbọ́ láìpẹ́, wọ́n ti máa gbọ́ lẹ́jẹ̀gúnlẹ̀, wọ́n ti máa gbọ́ láìpẹ́. I tell you, say Tumba, yes, street credibility too. Our street credibility is stronger. We they cover everywhere. We're covering everywhere. We're covering Lagos. We're covering Osun State. We're covering Ibadan. We're covering we're covering everything. Street credibility, everything strong. Yeah, premium news, entertainment, culture, sports. Everything sentiments and sentiments. I don't way bafo. What him oh boy, our feet no be here day. So go time. What him I'm feeling for a pep for Bodo Ajabu. Agbada rigi. What him for Lekki for Mafo Luku for Bariga we dey here. Lagos Island. Edmond Bo. Mushi Ajina we dey here so. What you Bariga Suru lady Kuka really Edmond. Oh boy, for all of our brothers so they alaba Suru everybody. We are Papa should explain to me. Edmond. All my Alimo shop people better ko won jo have na dey. Oh, kí ló ṣẹlẹ̀ ní Dimu. Ikotu Ejigbo. What him Alpha Bega Ojodu Bega Ìṣẹ̀rí Ọ̀ṣun Alpha na dey this evening. Uyo Fade kí ló ṣẹlẹ̀ Pangufo nípa Edmond. Boy, if you dey say Fade Pangufo nípa Omoro Oba Nikoro Anthony meyin na Alpha na dey this evening. Ikú akéde ìlú Ogbó Lagos Island nísàlẹ̀ ikú Èpẹ́tẹ̀ Ìdúwọ́ ìṣẹ̀lẹ̀ bí ẹ ti máa gbọ́. All the IKJCC people are not dead this evening. Na the year of inside Maryland. Ẹ ti máa gbọ́. Mama guy for Ladipo Ladripo market, that guy. Oh boy, the boy for Ladipo market. How you dey the boy? One Buchi, how you dey? Dele yera ketu ojo tama itwe vigilante. Ẹ ti máa gbọ́. All my people, when they Bariga, all my Bariga people, all not dey. Jesus Alpha, everybody dey. Agbede olórúgbó lóṣùgbó àìmùtí gbó olómù ìṣàwò. Ẹ ti máa gbọ́. Ìyá Sọ́wọ́lú ọwọ́ yìí dà ẹ̀jẹ̀ kárọ̀ ọwọ́ yìí ó hàn dé. Gbogbo ìtàn olóhùn tó fi mọ́ inú náà gíjú ṣé ti máa gbọ́ pàgà ṣe ti máa gbọ́. I tell you, everybody wey dey lady láàkì dí àbá igbógun ní owó tutù Pedro Alpha Hàlàdé. Odógun yóò gòlò ń dún ẹ ti máa gbọ́. Alpha Kádúpẹ́ Larex Alpha Ògúnmẹ́kun Alpha Hàlàdé. Kí ló ṣẹlẹ̀ Hàlàdé ìbádé ìyá èèyàn jẹ́ ìpìlẹ̀ ní bẹ́bí lóyún wá ti máa gbọ́. All of una wey dey famous ó na dey àwọn fòdù Alpha Hàlàdé this evening. Kí ló ṣẹlẹ̀ bẹ́lẹ̀ lómi jẹ́ ti ń gbọ́ wọ́n ti máa gbọ́ ikú ẹ̀yà kílẹ̀. Alpha na ó na dey for Gutolu junction ẹ̀sà Ṣomolu Alpha ṣípẹ́ olú Alpha Hàlàdé dey na ó ti dey happen. Bàbá olóúnjẹ transformer ṣe ti máa gbọ́ ti máa gbọ́. Oh boy, all my people wey dey Ọlálẹ́yẹ market for Ṣomolu Alpha Hàlàdé this evening. Ṣé bẹ́ẹ̀ mi bèèrè náwó ààrẹ bridge wọ́n ti máa gbọ́ wọ́n ti máa gbọ́. If you don dey for dey hear me dey greet J Plus say Baba Alpha how you dey Baba how your side how J Plus if dey greet am for that. Àbáwọn ní Mars máa bèèrè lọ́wọ́ Cynthia ọlọ́jẹ̀ trust wọ́n ti máa gbọ́. I dey tell you all my people for Akoka AK top son national north Alpha na dey for Akoka. Adikas video music transformer ọjà wọ́n ti máa gbọ́. How na dey for Adetayo Osho how na dey for Pako how na dey for Chemist how na dey for. Díẹ̀ tó bá dé
jẹ́ pé bí èsì ibẹ̀ níbi ìlú custom musa láti máa gbọ́ èèyàn bàbá sójà dáwúdà mọ̀ o. If you don't read Badiga, I'm going to greet Ṣẹ́gun Adéfìlà. See how they greet and Egun Dúdú are father. Yéé orúkọ mi ò yan fàdé fàlù fàdá èèyàn bá mi èèyàn mọ́ni Esther Sarah Mary ṣe ti máa gbọ́. I tell you today we dey represent all the hood, we are representing all the area in Lagos State, yes, all the area for Naija we dey represent. Anywhere where you dey, just dey proud of say where you dey. Me, I be bona fide everywhere. Oh boy, if you coming for Badiga, I dey here so. If you coming for Somola, I dey here so. If you coming for Pedro, I dey here so. If you come for Ikorodu, say go Gbogbo, call am, go check am, I dey there so. Everything strong on the other portion of money, Mr. Balanciagi. Mr. Balanciagi, you're ready to jiggy, ready your boyfriend, you're ready to who's who they will check am over something if you do. Anybody man shake out to the sókè gbogbo yín pátápátá la kí olóhùn pattern àti gbé wá ní ká represent gbogbo yín recognize yín jẹ́ kẹ́ mọ̀ bó ṣe ń lọ. Adúpẹ́ pé òkun gbogbo èdè àti máa gbọ́. Ìbọn mi yìí ló jẹ́ olùkọ́ tí kókó gbé wa lọ sókè tá a bá padà dé àti máa gbọ́. Exclusive from mp3bullet.com. Oníkọ́tà bá sọ̀rọ̀ kékeré fún ẹ̀sùn malẹ̀ mú jẹ́ ọlọ́gbọ́n tó ń ṣe bí òní bó ṣe jẹ́ ọ̀rọ̀ lásán náà sọ fún òmùgọ̀ tí kò gbọ́n yẹn àjọ máa lówó yìí ni kò jẹ́ bó bá ṣe jẹ́ tó bá dẹ̀ tí rí bá ṣe fẹ́ ká ṣá máa dúpẹ́ nǹkan tọ́lọ́run mi bá fọwọ́ sí èlé bàjẹ́ o àdúrà tó jù kankan ní kí tiwa má ṣe bàjẹ́ o gbogbo ẹ̀yin tẹ́ fẹ́ràn mi tiwa ò ní bàjẹ́ o. If you no get money, then go take you play. I be the tick now, one now once again, body like that go there, you go there, now you go there, one penny back, you go get bread, you don't get you what's up. Èmi ò ní tọ́ra mi yóò máa kúkú ṣiṣẹ́, àtẹ́lẹwọ́ ẹni kò kí n tàn ní jẹ́. Èmi ò ní tọ́ra mi yóò máa kúkú ṣiṣẹ́, pòwó àtẹ́lẹwọ́ ẹni kò kí n tàn ní jẹ́. Jẹ́jẹ́ ṣàlàyé gbà, jẹ́jẹ́ ló lè ṣò, jẹ́jẹ́ láyé gbà, jẹ́jẹ́ yé. Jẹ́jẹ́ ṣàlàyé gbà, jẹ́jẹ́ ló lè ṣò, jẹ́jẹ́ láyé gbà, jẹ́jẹ́. Oníkọ́tà bá sọ̀rọ̀ kékeré fún ẹ̀sùn malẹ̀ mú jẹ́ ọlọ́gbọ́n tó ń ṣe bí òní bó ṣe jẹ́ ọ̀rọ̀ lásán náà sọ fún òmùgọ̀ tí kò gbọ́n yẹn àjọ máa lówó yìí ni kò jẹ́ bó bá ṣe jẹ́ tó bá dẹ̀ tí rí bá ṣe fẹ́ ká ṣá máa dúpẹ́ nǹkan tọ́lọ́run mi bá fọwọ́ sí èlé bàjẹ́ o àdúrà tó jù kankan ní kí tiwa má ṣe bàjẹ́ o gbogbo ẹ̀yin tẹ́ fẹ́ràn mi tiwa ò ní bàjẹ́ o. Èmi ò ní tọ́ra mi yóò máa kúkú ṣiṣẹ́ àtẹ́lẹwọ́ ẹni kò kí n tàn ní jẹ́. Èmi ò ní tọ́ra mi yóò máa kúkú ṣiṣẹ́ pòwó àtẹ́lẹwọ́ ẹni kò kí n tàn ní jẹ́. Tó bá dẹ̀ tí rí bá ṣe fẹ́ ká ṣá máa dúpẹ́ nǹkan tọ́lọ́run mi bá fọwọ́ sí èlé bàjẹ́ o àdúrà tó jù kankan ní kí tiwa má ṣe bàjẹ́ o gbogbo ẹ̀yin tẹ́ fẹ́ràn mi tiwa ò ní bàjẹ́ o. bẹ́ẹ̀ni tán bá sọ̀rọ̀ kékeré fún ẹ̀ṣọ́ máa lè mú jẹ́ ọlọ́gbọ́n tó ṣe bí òmùgọ̀ ó ní bó ṣe jẹ́ o ọ̀rọ̀ lásán fún òmùgọ̀ tí kò gbọ́ yẹn àjọ máa lówó yìí ni kò jẹ́ kó bá ṣe jẹ́ tó bá dẹ̀ yí bá ṣe fẹ́ ká ṣá máa dúpẹ́ ohun táláhùn mi bá fọwọ́ sí èlé bàjẹ́ òye àdúrà tó dùn yín ìtìwà máa ṣe bàjẹ́ òye gbogbo ẹ̀yin tẹ́ fẹ́ràn wa tiwa ò ní bàjẹ́ mo ní jẹ́jẹ́ ṣàlàyé.
láìkí orin yìí torí wípé ayé gba jẹ́jẹ́ ó gba sùúrù. ọ̀bọ̀ ayé ò dáa. ayé ò gba girigiri. bẹ́ẹ̀ni tó bá kọjá ìyẹn máa já tó bá jẹ́ ó máa já. bẹ́ẹ̀ni tá a bá tiẹ̀ wo bó ṣe ń lọ lásìkò yá ní láti máa tẹ̀lé ara wa ká máa gbé gbèsè yà jẹ́ má copy anybody má gbé life anybody má live be anybody alaye be yourself live like yourself take your own step by yourself don't copy till you go and copy to paste. òótọ́ ni wọ́n ti copy. If you check on top system, the thing they say copy and paste. Don't go and copy to go and paste the wrong thing. Ṣé o mọ̀ bí tó máa ń ṣẹlẹ̀ ní inú exam tó bá ní copy. At the end of the day, nǹkan tẹ́ ní ìgbélẹ̀ copy and paste. Torí náà, ayé ó gba sùúrù, ó gba jẹ́jẹ́, kò tẹ́ ń sàsìkò tá a wà yìí gbogbo wa bó ṣe ń lọ. Lágbára Ọlọ́run mo mọ̀ pé Nàìjíríà á dà, ṣùgbọ́n tó bá wá dáa tán, níbo ni wọ́n fẹ́ wà tó o bá ti fi garagara. In fact níbo ló fẹ́ fojú sí. Now where you one day. Torí náà o gbọ́dọ̀ ṣe jẹ́jẹ́ o gbọ́dọ̀ ṣe sùúrù. Bàbá mi ìyá mi ẹ̀gbọ́n mi àbúrò mi tẹ̀ ń gbọ́ wá torí pé a máa ń dúpẹ́ lọ́wọ́ gbogbo yín ní gbogbo ìgbà. àjọ ń ṣe é papọ̀ ní bẹ́ẹ̀ ṣe ń gbọ́ wá tẹ̀ ń dá sétò tẹ̀ ń kọ́ wá lọ́gbọ́n táwa náà ń gbọ́rọ̀ lẹ̀ táwọn èèyàn ń gbọ́gbọ́n bẹ̀ tí wọ́n dẹ̀ rí òye tẹ̀yìn ọlọ́gbọ́n èèyàn lọ́pọlọ èèyàn tí àjọ ń ṣètò torí pé àjọ máa ń ṣe é náà ni tọ́lọ́wọ́n bá ti fún wa ṣe ẹ̀yin tẹ́ ń gbọ́ ètò ló ti kù a máa dúpẹ́ ní gbogbo ìgbà lọ́wọ́ yín àwọn kọ̀ọ̀kan máa ń ṣẹlẹ̀ tó yẹ kí oníkàlùkù máa ṣe sùúrù ẹ wò ó ǹjẹ́ ṣe mọ̀ wípé tẹ́ ẹ bá jókòó sílé yín jẹ́jẹ́ ẹ̀yin tó yẹ pé bóyá ẹ sì rí ẹja díẹ̀ rà tá a mọ̀ sẹ́ja panla ẹni tó yẹ pé orí ẹja nìkan ló lọ rà níbi tí wọ́n ti máa ń tà tó ti máa ń gé lẹ́ẹ̀gé pé wọ́n ti gé wọn ò lò bóyá wọ́n rò pé tó bá parọ́ fún wọn pé òun fẹ́ gbé fún ajá òun ni tàbí nǹkan kan ṣe mọ̀ pé nìyẹn tẹ́ ẹ̀ bá ṣọ́ra ẹni tó ra orí ẹja lè máa preach fẹ́yìn pé chicken là ń jẹ lé wa ìwọ tó o bá dẹ̀ ní sùúrù wàá lọ bá ọkọ ẹja lé gẹ́gẹ́ bí obìnrin ṣe rí pé chicken ló ń jẹ mbẹ́ o chicken ló ń jẹ láìpọ̀ kórìí ẹja ló ń jẹ síkàdé ló ń jẹ chicken má copy anybody tó bá dé tó ní chicken là ń jẹ kò ń ṣe gbogbo ìgbà náà ẹ̀yin náà ń jẹ chicken ọlọ́run ọba mi ó ṣe é ní ìpele gbogbo nǹkan ló lásìkò àsìkò tó bá máa wa mọ́tò wà àsìkò ẹlòmíì wà tọ́lọ́run bá tọ́jú ẹlòmíì tí ò tí ì wa mọ́tò ẹlòmíì ò ní mọ̀ pọ́lọ́run tọ́jú rẹ̀ fásídẹ̀ǹtì ni tásìkò bá tó wà má wò pé ọ̀rẹ́ mi ṣe gbá èmi náà gbọ́dọ̀ ṣe o kádàrá oníkàlùkù yàtọ̀ àsìkò oníkàlùkù yàtọ̀ ìgbà oníkàlùkù yàtọ̀ ẹ wò ó ṣe ẹ̀rí láyé àtijọ́ là máa ń sọ ẹni tó bá mu gàrí ń sìn ó mà dàbí góòdù ni tó fi ṣúgà tó farabalẹ̀ wá gbádùn ara ẹ̀ ni tó o bá mú búrẹ́dì tó fẹ̀yìn sí tó dín dáadáa the same burger ní tó bá lọ sí ìtìrì ọlọ́run ọba mi má copy anybody gbélé ayé ẹ pẹ̀lú sùúrù jẹ́jẹ́ láyé gbà jẹ́jẹ́ ṣàlàyé gbà òun la fi ń sọ fún yín wípé ẹ káàbọ̀ sórí ètò drive time show Kasolayo lẹ́tọ̀ torí ìbò mọ̀ sí drive time show orí ètò yìí gbogbo tẹ́ ẹ bá ti ń bọ̀ lọ́nà gbogbo ibi tẹ́ ẹ bá wà ní ṣọ́ọ̀bù yín tàbí ibi iṣẹ́ tẹ́ wà lásìkò yìí ti mọ̀ pé bá a ṣe ń ṣe lábaláta máa mú sí ẹ̀fẹ̀ gbogbo ẹ̀ a ò fẹ́ kí gbogbo ẹ̀ kó máa dọ̀ fún yín ẹ gbórin ẹ gbádùn ara yín ẹ kí wa pẹ̀lú àwọn èdè yín lóríṣiríṣi gbogbo ibi tẹ́ ẹ bá ti wà àpilẹ̀ àwọn orin oríṣiríṣi tẹ́ ẹ bá fẹ́ tẹ́ ẹ bá dẹ̀ wà nínú tráfíkì ẹ jẹ́ ká máa ṣe díẹ̀ ẹ má kánjú o torí pé ọlọ́run bá ti ṣọ́ yín débi iṣẹ́ ẹ dẹ̀ ti ṣiṣẹ́ tẹ̀ ní ẹ máa wà jẹ́jẹ́ díẹ̀ bọ̀ kò sí bí tráfíkì ṣe fẹ́ le tó ẹ máa padà délé láyọ̀ àti àlàáfíà ẹ má kánjú lábẹ́ ẹ̀gbọ́nà o torí wípé àyè gba jẹ́jẹ́ ó gba sùúrù ẹ jẹ́ ká máa ṣe díẹ̀ ẹ wò ó Kasolayo drive time show. Kasolayo drive time show. To be any movie technology fantastic. But anyway, you're listening to us on this evening, this wonderful Monday evening. Just keep it locked on. Keep it locked on. That don't change the dial. Don't for no reason. Why would you want to change the radio? Tumba FM is the right place to be. Yes, we are here to give you premium sports, entertainment, culture, and everything that you need to know. Everything you need to know happening in Nigeria today. We're gonna tell you here. So we're here to keep you locked up. We're here to keep you informed. And don't get bored in the traffic. If you're in the traffic, just keep it locked down. Don't change it. If you're still at work, I beg just leave it for there. If not, just house you day. You just there on top of your bed. Just keep up for Tumba FM. Make everything there. So I tell you, I have a very wonderful guest artist in the building today. We have a wonderful artist in the building today. A wonderful, yet up and coming, rising up artist today. Yes, the guy has been there and he's doing good for himself.
So it's a very privilege for us to bring him on the show today to just come and unveil him more and then let people know that this guy is here to stay. It's not a fluke. Okay, yes, Posh the money, Mr. Balenciaga. Because I'm here, MC Rockefeller, Gbogbo, all of us. We're there together to make this evening a wonderful one for you. Please don't touch that dial. Don't change it for no reason. Mayukuro níbẹ̀. Don't change it for no Fi reason. sílẹ̀ síbẹ̀ Tumba FM láyé ń fẹ́ o. To jama'a Hausawa da mata da miji da mama da baba. Muna gaisuwa ina yinin ku yaya yau yaya kasuwa yaya jin dadi yaya arkoki. Kuna nan lafiya ko mutumin ya na Owutu na gaisuwa da DPO da kuma da Prince da kuma da Demola muna gaisuwa ku daga nan Tumba FM kenan. Mun ce kasan duniya mu yi da hankali ne in mutum yana da naira 100 wallahi tallahi in kashi a abun shi ko kashi abun wanda zaka ci a gida ne kaka kallo wani annu wanda mutum abun da yana ci ba ka gane ka san abun wanda Allah ya yi a wannan duniya ba dudaya bane akwai lokaci wanda kai kuma zaka saya mota akwai lokaci wanda zaka samu gida naka amma mu yi da hankali kenan kana saida kana kai talle ne kana shagu ne ko kuma kana yin aikin gwamnati ne ko kuma kana saida wannan abun zuwa wancan ne muna gaisuwa ku kun sadiki du sadika Hausawa a Lagos State muna gaisuwa ku wallahi wannan lokaci ga lokaci ce nan muna zuwa mu je can sama mun dawo sai mun je rawa kadan mu shiga ba da wannan program ko ba ka ba. Keep listening to Drive Time Show. Kasolayo. Fẹ́ni tó bá gbọ́, fẹ́ni tó bá mọ̀ wúlò ayé. Drop that bitch. Actress on the beat. Nothing we bring, come nothing we go carry go. Kilo ade ete mule aye koko. Baba bade kiwa mi da sofo. Shine your blessing, mama jacking tofo. So much to this life, only the wise the survival. Iki kokoro ba kumi loju atokere Latin go. Ojú ẹrù dára for life farakara o. Èmi yá lọ, abẹ́rẹ́ mi yá lọ, kọ́nà kùn tó di. Èmi láyé tí mo wá, ọ̀tá ìbàdàn mi o, orí mi ló yọ mí o. Èmi láyé tí mo wá, ọ̀tá ìbàdàn mi o, orí mi ló yọ mí o. Nothing we bring, come nothing we go carry go. Kí ló dé ẹ̀tẹ̀ múlẹ̀ ayé kòkó? Bàbá bá jẹ́ kí wàhálà mi já sófo. Shine your blessing, mama jẹ́ kí n kòfo. Fẹ́ni tó bá gbọ́, fẹ́ni tó bá mọ̀ wúlò ayé. Fẹ́ni tó bá mọ̀, fẹ́ni tó bá mọ̀ wúlò ayé. If it better for you, it better for me to share you know. Life is too short to be hating, brother, head and soul. Ayé kan ló yẹ kí n rọ́nà ọ̀rọ̀ kí wọ̀nà lè rọ́nà ọ̀rọ̀. Ọ̀rẹ́ mi máa pè pàdé ẹ̀ lọ́lẹ̀ ó jàre. Ọ̀la lè dé tán kó lójú ẹ̀ lọ òkèèrè. Ayé kan tí wọ́n mọ ènìyàn kan sáré. Rọra sáré torí iṣẹ́ ọwọ́ ẹ̀ náà ló máa. Nothing we bring, come nothing we go carry go. Kí ló dé ẹ̀jẹ̀ múlẹ̀ ayé kòkó?
Keep listening to Drive Time Show. Kasolayo later. What's up and how you doing this beautiful afternoon? They call me Punchline, and right now I'm having an amazing time with Posh and MC Rockefeller on the Drive Time Show on Tumba FM. Tumba. Peace. Lifetime show, Kasolayo on FM. Yes, FM is the right place to be. Every day of the week, yes, every day of the week. FM is the right place to be. We give you maximum premium sports, entertainment, news, and culture. Everything you want to listen to, we have. Our programs, our content is very valid. We give you valid content, premium content. If you're not into FM, yes, it's just another station that full of entertainment, I tell you. And yes, just joining us, Drive Time Show. My name is Posh, the money, Mr. Balancia Gidigongo. Your radio jiggy jagger alongside MC Rockefeller, Mr. Gbogbo, yes, the man with 20 names, the man with too much swagger, the man with so many names. He got 1 million names. The guy can speak like 1,000 languages. You know, that guy, they speak different languages. Okay, yes, on the show today, we have a wonderful topic to talk about on the show today. Yes, one wonderful topic. That topic is so interesting. I tell you, a lot of things happening these days. This particular time that we are all over the world, a lot of things is happening that things that are not happening before. I want to share things that you don't hear before from people. You get to hear some things and you were like, are you serious? Are you kidding me? Are you saying this for real? You know, those thoughts like that just get you on your feet, and then you wonder why. What took us here? How did we get to this particular point? But yes, it's no longer news that we are here already. This is where we are. The reality is eating on us. Yes, we are here already. We are facing it. It is facing us right back to center. Face to face, we're facing it already. So what we need to do right about now is also face it and then tackle the issue than just languishing in the pit and then shouting, how did I get here? We are here already. So let us face it. Now, the topic for our show today, there's a particular couple. They actually how would I put it now? Okay, now they were supposed to travel. They are so in love with each other, and then something came up along the line. Something so hilarious came up along the line that they have 3 kids. Yes, the couple have 3 kids. 2 boys and a boy and a girl. 2 boys and a girl. So the first one is a boy, the second one is a girl, and then the third one is a boy. So they are supposed to travel out. They want to travel. So the man, that's the husband, have been putting up a lot of preparations, putting up a lot of things together. Let me just try and he wants a better life for his family. So he wants to travel out of the country. He wants to JP. He wants to Jackpa. So in the course of that, and then before he decided to travel, some things have been
occurring in the family that he is doubting the paternity of the first child. He's actually doubting the paternity of that boy because the guy is acting so strange. He's doing some strange things. So but he's just like, okay, we move. He's my boy, he's my son. So he's not perturbed actually. He's just like, okay, but we move. But when he got to a point that he needed to do the traveling document, so he was now he needed to do DNA test. So he had to do DNA test. So when he did DNA test, he did for the 3 kids. He now got to find out that he is not the father of the first child and the second child. Only the third child is his own child. So that means the boy and the girl are not his. He's only the father of the third child. You know, that alone has killed him emotionally. And he actually, the guy was going through a lot of things then. So he now tried to, how am I going to go about this? He actually told 1 or 2 persons. So they now told him to tell his wife, to call his wife to a meeting, and then he actually asked his wife. He called her, he told her everything, and this is what is happening. And then this is the result of what I found out, that this boy, the first child he gave me and the second child he gave me are not mine. These kids are not mine. And then she now said, she just responded that, excuse me, they are yours. They started arguing. It turned to a very heated argument. They started arguing. They were going back and forth. They were arguing so much. It is not my child, it is your child. It is not my child, it is your child. It is not my child, it is your child. Okay? The girl actually was like, it is my child, it is your child. But she was still saying that, and then eventually it got to the point that she now had to assume. She now assumed that I think something is wrong. She went to start praying and all that. There was a lot of back and forth. Now, it now got to a point that she just had to just face her fears and told the guy that, excuse me, sir. She told her husband that, you only assume that you are the father of these kids. You assume that you are the father of the kids. That, did you ask me that if you were the one that impregnated me? Can you imagine? A married woman asking her husband that, did you ask me if you are the one that impregnated me? Why would I be asking you a question like that? Why should I ask you if I'm the father of the... Excuse me, we are married. I don't have to ask you. Now the question that we are going to ask us today now is that, is it right for a married man to be asking his wife that when a wife is pregnant, is it right for a married man to be asking his wife that who owns the pregnancy? Is it right for a married man to ask his wife, not a girlfriend and a boyfriend, a married man to be asking his wife that, it sounds absurd. Let's go to short break. We'll be right back. Let's go to short musical break. We'll be right back. Actress on the beat. Cause no one knows tomorrow. You know you know tomorrow, my brother. Tomorrow be day make you know day. So better use your head, oh. I beg you no go lose God to my brother. So I say my shady, lie me my shady, my shady, lie me my shady, my shady. Every day say kata, every day say kata, I'm your DJ. Go
tomorrow, my brother. If you do bad today, you go see bad tomorrow, my brother. I can see that, Baba. Hello, Mama, Jala, Koba. I say, Mashere, Laye, mi Mashere, Mashere, Laye, mi Mashere, Mashere. Emi odise kadaye, emi odise kadaruwo, ami odise baja abada, meji kaye mi onilari o ko sada to mola o, ko sada to mola, ko sada to mola se o. Ẹni tó bá ń pele bọ́ ẹ bó dọ̀la o, ko sada to mola, ko sada to mola se o. Bọ̀dà máa ronú mọ́ o. Liquid mix. What's up and how you doing this beautiful afternoon? They call me Punchline, and right now I'm having an amazing time with Posh and MC Rockefeller on the Drive Time Show on Tumba FM. Tumba, peace. Kò sájà tó mọ̀lá márùn-ún ọ̀la ń bọ̀ wá dà. Bẹ́ẹ̀ ni Drive Time Show Kasolayo lẹ́tọ̀ lórí Tumba ń bí. Ẹlẹ́tùbá wẹ̀ntẹ́ wà lórí Tumba FM live. Ẹlòlọ́wọ́ à ń bẹ̀ kẹ́ share kẹ́ like kẹ́ comment. Àti wà ní agbódà ti sọ fún yín pé bó ti wá ṣe máa ń lọ àti tún àwọ̀ sódò. Oh God of Nari. Àtúmú ẹja ńlá la mú ààrẹ àṣìmáṣaṣọ lójú igun kò tí ì yá. Ní báyìí ọ̀rọ̀ tá a fẹ́ gbé yẹ̀wò lénìí lóòótọ́ ti lè máa gbọ́ oríṣiríṣi nǹkan ló ń ṣẹlẹ̀ látàrí lọ́kọláya látàrí inú ilé ẹ̀ẹ́dẹ̀ lọ́kùnrin lóbìnrin láàrin tọmọ tàbí taya tàbí tọkọ gangan. Ọ̀rọ̀ tá a máa ń gbé wá lórí ètò ni pé ká ẹ lè dá sí i káwọn èèyàn lè kọ́gbọ́n ẹ̀yin ọ̀jọ̀gbọ́n èèyàn tẹ́ ẹ máa bá wa dá sọ̀rọ̀ tẹ́ ẹ fẹ́ dá sí lẹ́nìí torí pé ọ̀rọ̀ yẹn ń ṣe wá ní kàyéfì làá náà ṣe ní ká gbé wá ẹ jẹ́ ká gbélẹ̀ ká dálẹ̀ ká tún ṣá. Ohun tó ṣẹlẹ̀ lélẹ́yìí ọkọ àti ìyàwó tí wọ́n fi fẹ́ra wọn fún ọdún díẹ̀ tó pọ̀ sẹ́yìn Ọlọ́run fi ọmọ mẹ́ta ta wọn lọ́rẹ ọkùnrin méjì obìnrin kan ọkùnrin alákọ̀ọ́kọ́ obìnrin ló wà láàrin ọkùnrin ní ó gbẹ̀yìn. Ṣé àmọ̀ wípé tọ́lọ́run bá ti blessing tọkọ yìí rí blessing tí wọ́n wò pókè ó yá o ìlú òyìnbó ló tún kù báyìí kò sí bó o ṣe fẹ́ ṣe bó ṣe fẹ́ transfer yàn níbi iṣẹ́ o gbọ́dọ̀ kó ọmọ rẹ àtàwọn ẹbí àti ìyàwó ẹ̀ pẹ̀lú àwọn ọmọ lọ. Ṣùgbọ́n kó tó di pé ọ̀rọ̀ yìí ṣẹlẹ̀ ọkọ tí ń wo ìhùwàsí ọmọ alákọ̀ọ́bí ṣùgbọ́n ti wò pé ṣọ́mọ mi yìí lọmọ ìṣá ewu làwọn wà tẹ́lẹ̀ mọ̀ pé ọmọ àlè tá máa ń sọ gẹ́gẹ́ bí àwọn àgbàlagbà tó bá ṣe kíni òun náà ló máa gbélé tá a ṣe kíni tá a bá kọ́ ló máa gbélé tí a kọ́ tà. Ṣùgbọ́n mọ́kọ̀ kúrò ń bẹ́ẹ̀ ó yọ kúrò ń bẹ́ẹ̀ ó yìn wo ọmọ mi náà ní sá ṣe ti yé yín. Ó máa débi tá a bá sọ̀rọ̀ yìí délẹ̀ báyìí máa bèrè ìbéèrè tá a fẹ́ bèrè ìbéèrè yẹn le gan. Nígbà tó yá tí wọ́n bá ọ̀rọ̀ wọn lọ tí wọ́n ti ṣètò kí ó yá o jẹ́ à ń lọ sí UK tàbá ń lọ US báyìí ni o ó yá ẹ̀já lọ ṣe àyẹ̀mọ̀ pé gbogbo tẹ̀sí oríṣiríṣi oníkálukú gbogbo ẹ̀ lẹ́ máa ṣe ló bá kúkú ní bàtà àdè ti ṣe tẹ̀sí èlé ta ṣe tẹ̀sí èlé ta àdè ti ṣe gbogbo ẹ̀ tí ẹ jẹ́ kí n kú ṣe DNA sí ṣe ẹjẹ́ mọ̀ wípé nígbà tí ọkọ yìí ṣe tí wọ́n ṣe DNA fáwọn ọmọ yìí ọmọ méjì nínú àwọn ọmọ mẹ́tẹ̀ẹ̀ta yìí méjì inú ẹ̀ ń ṣọmọ arákùnrin yìí tá à ń sọ yìí o ọmọ alákọ̀ọ́kọ́ àti ẹlẹ́ẹ̀kejì kò ń ṣọmọ ìyẹn ọkùnrin alákọ̀ọ́kọ́ àti obìnrin ẹlẹ́ẹ̀kejì ń ṣọmọ ẹni tá à ń sọ yìí àbígbẹ̀yìn nìkan lọ́mọ ẹ̀ nígbà tọ́rọ̀ yẹn le tó fà sọ́tún fà sósì ó súnmọ́ àwọn èèyàn pé àǹkan tó ń mọ̀ rírè báyìí ni wọ́n ní ẹ súnmọ́ ìyàwó rẹ kò béèrè gbàtọ́ dẹ̀ dọ́dọ̀ ìyàwó tó bá pò tán bẹ̀rẹ̀ sí máa ran àríyànjiyàn wọlé argument wọlé ọmọbìnrin ó kọ́kọ́ fẹ́ dà sí ògbójú nígbà tọ́wọ́ dẹ̀ bá tí kọ́lọ̀ tó fi
tó máa fìwé hàn pé òun rèé result test DNA tí mo ṣe rèé ó ní ìwọ náà o kàn ti rò pé ìwọ ló fún mi lóyún ni ẹ̀rí pọ̀rọ̀ yẹn ó ní bó ṣe rí létí o kàn ti rò pé ìwọ ló fún mi lóyún ni ó bí mi pé ṣé ìwọ ló lóyún ọ̀rọ̀ yẹn fọ́nì ó sọ sí ni lẹ́nu ó bìyọ sí sọ̀rọ̀ nìyẹn ọ̀rọ̀ yìí wá fọ́nì ó tún le ó tún tíìk ẹ jọ̀ọ́ ṣé ó wá yẹ kí ọkọ ìyàwó gbogbo ẹni tó bá fẹ́ yàn pé a ṣe marriage o tàbí bímọ kí ọkọ máa béèrè lọ́wọ́ ìyàwó ẹ̀ wípé tó bá sọ pé ọ̀ní mo ti lóyún ọ̀ní I'm pregnant and this and I'm feeling this okay this is somehow ó lọ sí kíní kan lọ sí check up ó lọ sí test doctor discover pé you are 6 weeks 3 weeks pregnant congratulations madam this kó wá délé ṣó yẹ kí ọkọ máa béèrè ǹjẹ́ ṣó wá di pé ó wá tó time tọkọ máa sọ pé díà o jọta ló lóyún ǹjẹ́ ṣó wá yẹ kọ́kọ́ máa béèrè ọ̀rọ̀ ìdí tá a fi sọ eléyìí ni wípé ọ̀rọ̀ tíyàwó náà sọ fún ọkọ ẹni tí wọ́n náà ta sọ pé ó fẹ́ travel out yìí ni o tó ń sọ fún un wípé ìwọ náà kọ́ assumption you just assume that those kids the pregnancy is yours and you didn't bother to ask me wọ́n àwọn pa ó yẹ ká máa béèrè ẹ̀yin ọ̀jọ̀gbọ́n èèyàn ṣó possible kéèyàn kọ́kọ́ máa béèrè wípé ẹ ló dẹ̀ ó ló ti take in congratulations ọ̀tá ló ní oyún láì ṣe àlè láì ṣe pé bóyá èèyàn tí marry hello be side chick. so ẹ bá wa ọ̀rọ̀ tá a fẹ́ kẹ́ dá sí ilé ǹjẹ́ ṣó possible kéèyàn wọn máa béèrè sí pé ṣó lẹ́tọ̀ ẹ máa pa díẹ̀ ẹ̀dọ́ ẹni tó ti fẹ́ torí nǹkan tó ẹ̀yin náà mú mọ̀ pé ọ̀rọ̀ inú ẹ̀yin náà ti máa gbóríṣiríṣi ẹ̀yàtọ̀ sí ìtawà náà sọ yìí lọ́tàrí pé kò ń ṣe òun ló lóyún kò ń ṣe òun ló lọ́mọ oríṣiríṣi tó ti ń ṣẹlẹ̀ ṣùgbọ́n ṣé ó wáyé kọ́kọ́ máa béèrè pé ṣé mi mo lóyún o ọ̀rọ̀ yẹn la fẹ́ gbéyẹ̀wò la fẹ́ kẹ́ bá a dá sí nọ́mbà tẹ́ máa pèsè tẹ̀tí mọ̀ 08113 051009 tàbí 08056131009. Hello. Hello, good evening. Ẹ káàsán mà. Kí ni orúkọ yín mà? Okay. Ẹ káàbọ̀ sórí ètò mà. Welcome to the show ma. Báwo lọ kò rí ìfọwọ́ àti ìlọ́ọ̀yàwó ẹ̀ pé ṣé òun ló lóyún? Àti pé kí tó dé tọ̀wọ̀ ọmọ ìlú bá fà pé ìbámu bóyá yá àtijọ́ ló ṣẹlẹ̀ bí lẹ́nu ọ̀pọ̀ ètò máa jẹ́ lórí ọmọ àlè ó ṣẹlẹ̀ sí ìdílé ìlú náà. Ó ní ọmọ àlè lọ fún ọkọ̀ wọn náà torí ọ̀rọ̀ náà ó jẹ́ ìyọ̀lẹ́ ni. Bẹ́ẹ̀ni. Ọmọ yìí tó bá pọ̀ kó máa pọ̀ wọ́n pẹ̀lú náà ọdún bá oko lè jẹ. Kí ni ìtura wọn pọ̀ jù kó lọ ṣàánú wa? Àmì o ìyá mi. Láti pé kí ọkùnrin máa bèèrè lọ́ọ̀yàwó ẹ̀ pé kò ló lóyún. Ó yà wá náà lẹ́nu. Bàbá ti jọ fẹ́ra wa kí tó dára wa ni báwo ló ti máa béèrè tí ó sàgbà láti béèrè. Ọ̀rọ̀ yẹn náà ló bà á lẹ́rù. Hello ma. Ohun tí ìyàwó yẹn sọ ni wípé ó ní pé ọkọ òun àzùmù pé òun ló lóyún ibi kò béèrè lọ́wọ́ òun. Ẹ tó náà sọ kí ọkọ máa béèrè lọ́ọ̀yàwó. Àbí o. Òun náà là ń bẹ̀ yín náà. Ṣé wáyé ká máa béèrè ń sìn? Àwọn tá a ti fẹ́ra wọn ti dọ̀dọ̀ ká tó ọ̀dà ara wa. Ṣé wáyé ká máa béèrè látàrí ọ̀rọ̀ tó ṣẹlẹ̀ nígbà tí èèyàn bímọ mẹ́ta tó wá di pé nígbà tó fẹ́ travel out tó wá ṣe DNA ló ṣe wá rí pé méjì ò ṣe tòun. Ọwọ́ ẹ̀ wò àbí túbọ̀ ọmọ náà. Àbí sùúrù. Ẹ ṣé gan ma, thank you so much Ṣé ma. mà? Ẹ ṣé gan ma, ẹ ṣé gan ma. Bàbá ti fẹ́ra wa kí tó ọ̀dà ara wa náà. Ẹ ṣé o. Ẹkún lè jà ní. Ẹ ṣé. Ẹ ṣé gan ma. Thank you so much ma. Ẹ ṣé mà. Bẹ́ẹ̀ni tẹ́ bá ti láǹfààní láti pè wọlé ẹjọ́ nítorí Ọlọ́run kí gbogbo èèyàn bá lè ráyè pè wọlé please ìṣẹ́jú kan just 1 minute please just try and say whatever you wanna say under 1 to 2 minutes let's just try and manage it so that every other person can have the Hello, ta ló wà ń bẹ̀? Hello. Bàbá àtò màlẹ́ká sán gangan. Hello. Hello, à ń gbọ́ yín rà. Hello, à ń gbọ́ yín sà. Hello, ṣé Tùngbà ni mo pè é? Tùngbà ló pè gangan. Àlùfáà ló sọ̀rọ̀ láti kó fílì. Ẹ káàbọ̀ sórí ètò náà. Kò lẹ́tọ̀ọ́ kọ́kùnrin tẹ́tẹ̀ máa béèrè pé ṣé ibo nìyàwó ti gbóyún wà? Ẹ mọ̀. À ń gbọ́ yín. Kò lẹ́tọ̀ọ́ àbí? Bàtà bá tí yẹn bá ti jọ máa ń yẹn ti ọ̀fẹ́ rẹ̀ yẹn kí lóyún ẹ̀ fẹ́ máa béèrè lọ́wọ́ ìyàwó yẹn pé ibo ló ti lóyún tí ìyàwó ti sọ̀rọ̀ pé òun lóyún. Lẹ́yìn àti máa béèrè lọ́wọ́ ẹ̀ pé ibo ló ti lóyún ni. Látàrí ọ̀rọ̀ tá a sọ tó ba ọkùnrin yẹn lọ́rù náà ni
tó ṣẹlẹ̀ pé ó ní ọkọ òun òkú béèrè lọ́wọ́ òun lẹ́yìn ìgbà tí wọ́n ti wà ọmọ méjì nínú ọmọ mẹ́ta ò mà kí n ṣe ọmọ arákùnrin yìí. mi ò gbọ́ dẹ́tọ̀ pé kéèyàn ti máa béèrè lọ́wọ́ ìyàwó yẹn. ọ̀pọ̀ ilé tó wá ṣẹlẹ̀ báyìí sìn tíyàwó ní kò béèrè lọ́wọ́ òun kọ́. kí lẹ́yìn fà. mo ní èyí tó ṣẹlẹ̀ ìyàwó dá sí rọ́ọ̀fù ó ní ìwọ́pọ̀ rò pé wọ́n lo fún mi lóyún ni o ṣáà béèrè pé ṣé oyún ti ẹni. ẹ̀yin náà ní oríṣiríṣi obìnrin ló wà sáà. ẹ ṣe sà. Thank you so much, sir. Hello. Tẹ́bà lọ́nfààní ẹ pè wá padà. 08113051009 08056131009. Hello. Hello. Hello Domale. Ẹ kú ọ̀lẹ́. ọkọ rẹ. Orúkọ yín. àdúgbò lórúkọ mi láti ṣàdámù. Bàbá mi káàbọ̀ sórí ètò. ọjà rẹ ṣẹ́rí tó ń ṣẹlẹ̀ yìí kọ́lọ́run kó ṣàánú wa ni. Àmì elédùà. ṣẹ́rí ilé ayé tá a wà oríṣiríṣi àwọn obìnrin ló wà. ojú kòkòrò ló kẹ̀ máa ń fà. nígbà tó bá fi ìyàwó ẹ̀ sílẹ̀ léèṣì tó lọ tó bọ̀ ẹjọ́ tí nǹkan bá tẹ̀ tó máa ṣẹ̀ṣẹ̀ máa bẹ̀rẹ̀ ṣé ni mo lóyún àbí ọkọ ló lóyún. àbí o ẹ̀sìn ilé ayé ó ti kọjá àlà. kọ́lọ́run kó gbà wá ni. ibi tó ṣẹlẹ̀ sí là ń gbọ́ àwọn míì tó lówó lọ́wọ́ tán lọ sí London tán lọ ti fẹ́ sí àmàmù. bẹ́ẹ̀ni. Ọlọ́run kó ṣàánú wa. àmì bàbá mi àmì sẹ. ilé ayé ti yàtọ̀ bẹ́ẹ̀ ti dẹ̀ sọ pé nígbà tí òkun ayé bá bọ̀ oríṣiríṣi la máa gbọ́ ó pẹ̀lú gbogbo ohun tó ń ṣẹlẹ̀ láyíká wa ọlọ́run kó wà pẹ̀lú àdúrà yín àgbà ẹ̀ ní dààmú. àmì sà. Hello. 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 ẹ máa gbóhùn sókè mà. Láìdé láti bò mà. ìyá mi ẹ káàbọ̀ sórí ètò Kasolayo lẹ́tọ̀. ẹ bá a dá tètò ní kíákíá mà. ọ̀rọ̀ kò sí rẹpẹtẹ ìgbàgbọ́ máa pọn ẹwà ṣe ní pé kíkẹ́ lóko yóò ló ní wọ́n náà ń tù tó bá yẹ pé nífẹ̀ẹ́ ìyàwó ẹ̀ ìyẹn náà ló mọ ìrìnàjò pàtó ìyàwó lọ́jọ́ kankan ní. tó kókò gbogbo sọ́wọ́ náà tó bá pé ìnífẹ̀ẹ́ ìyàwó ẹ̀ nífẹ̀ẹ́ fáwọn tó lọ́mọ òsì kí èrò fáwọn làwọn lọ́mọ ìgbọ́n tó bá mọ̀ látọkùn lọ́kùn rọ́ọ̀mù. máa ìṣètò tó àwọn ọmọ ti mọ̀ ní bàbá wọn láti ilẹ̀. máa ṣé mo wípé ẹni kò nífẹ̀ẹ́ kó filẹ̀ sí ìsọpọ̀ àwọn tó lọ mọ òbèrè what of tó bá ti wá kó wọn travel out tí àwọn ọmọ yẹn ti wà òkè tó ti do lórí ọmọ táwọn bàbá bá wọn béèrè ọmọ nǹkan ṣe mọ̀ pé possible. ọmọ ọ̀rọ̀ sì ya wọn ò torí tí ò bá ní ẹgbẹ́ rẹ̀ mọ̀ kẹ́rẹ́ àwọn obìnrin tí ò bá ní obìnrin yẹn kú mọ́ ní gbogbo àtọ́mọ̀bìnrin yẹn wù ìtọ́ kó da o. so ó nídìí ló fi lọ ṣe yẹn tó fi bí méjì síta tí ò ń ṣọkọ ẹ̀ lónìí. náà ni mo sọ tó bá tó nífẹ̀ẹ́ ìyàwó ẹ̀. hello ma Sister Láìdé irúfẹ́ wo la wá ń sọ̀rọ̀ gbà pé èèyàn nífẹ̀ẹ́ èèyàn ó bẹ̀bẹ̀ pé má bínú ń báyìí ló ṣẹlẹ̀ ẹ wá ní kó gbà pé ìwà oríṣiríṣi. ẹ jẹ́ mọ̀ pé àwọn ọmọ yẹn ti mọ̀ àti bàbá wọn láti bẹ̀rẹ̀ pẹ̀sẹ̀. Sister Láìdé wọ́n mọ̀ kọ́ là ń sọ̀rọ̀ ń pa ẹ̀ nítìn wọ́n mọ̀ kí bàbá wọn ni ṣùgbọ́n ẹni tí ó ṣẹ̀ṣẹ̀ yìí ìyìn tó máa fi dáhùn ni pé pẹ́pẹ́sẹ́ o ṣé mo sọ fẹ́ kí wọ́n lo lóyún ni ó kọ ìwọ kọ́ àzùm pé wọ́n lo fún mi lóyún ni. torí ẹ̀ la ṣe ń sọ wípé torí ẹ̀ la ṣe ń sọ pé ṣé kọkùnrin wa máa béèrè ń sìn ni pé o ṣe lóyún. ó fẹ́ ní ṣùlọ́kà nìyẹn náà ṣe ó dẹ̀ mọ̀ pé fóun ní ṣùlọ́kà lòun náà ṣe lọ lẹ́yìn. ẹ ṣe. ọ̀rẹ́ ẹ ṣe gan ọmọ. ẹ ṣe gan ma. God bless. bẹ́ẹ̀ni ẹ ṣe. thank you so much ma. thank you so much ma. hello ta ló wà ń bẹ̀. hello. hello. Kasolayo. Kasolayo mà. ẹ kúrò lẹ kúrò tó. ìyá mi ẹ kúrò lẹ́mà. mrs mọ̀tìdì ọmọlọ́lá. ìyá mi káàbọ̀ sórí ètò. ẹ kúrò tó àní wáyé sí lágbára Ọlọ́run. àmì ìyá mi ẹ ṣe gan. sẹ́ẹ̀rí ní ayé àtijọ́ kò lẹ́tọ̀ọ́ kọ́kọ́ lọ́mọ béèrè pé mo ní ìyàwó ti lóyún. bẹ́ẹ̀ni. ṣùgbọ́n lásìkò táwa yìí pẹ̀lú oríṣiríṣi nǹkan tá à ń gbọ́ yìí
ẹlòmíì ọmọ mẹ́fà ló máa bí inú ọmọ mẹ́fà ẹyọkan ní tiẹ̀ bọ́dẹ̀ ti máa tún àwọn ọmọ yẹn lójú gíga bẹ́ẹ̀ ni àsìkò táwọn yìí káwọn ọkùnrin ó sọ sí o fọmọ bèrè lọ́wọ́ ìyàwó wọn pé wọ́n ti róyún ẹ ṣe ìyá mi wọ́n máa tọ́ ọmọ ọlọ́mọ kọ́ ọlọ́mọ ṣe bí ẹni àrẹ dààmú o. àmì ìyá mi God bless you ma ẹ ṣe gọmà ẹ jẹ́ sáré gbé pè yín ẹ bá ti ìjàgbélé náà hello 08113051009 hello. Kasolayo lè tó. kábàlẹ̀ láyọ̀ mà. ẹ máa kó ètò. ọlọ́run ló ń tó ìyá ìgbà ò ní bàjẹ́ o. àmì elédùà. mrs sadara májà. ìyá mi ẹ káàbọ̀ sórí ètò mà. ṣẹlẹ̀ mi o ọkùnrin bá bí mi pé mo ti róyún máa gbé ṣépè ògùn ni. bẹ́ẹ̀ ni ìgbà tí mi ò rìnrìn kẹrin lẹ́sẹ̀ tí mi ò wà kíwà ó ṣe máa bí mi bó mo ti rò ọ̀rọ̀ yẹn ò dáa rárá ṣùgbọ́n eléyìí tó ní ọkọ òun obìnrin yẹn obìnrin kóbìnrin ni wàá mú ni adójútì ní obìnrin ni ọkọ ṣe máa béèrè lọ́wọ́ ìyàwó ẹ̀sìn wọn ṣé wọ́n máa bí adélébọ̀ pé ń bo ló ti róyún. ọ̀rọ̀ yẹn yà wá lẹ́nu náà la ṣe gbé wá o. kò yé mi tó o ọkùnrin wa máa bí ìyàwó ilé ẹ̀ pé ń bo ló ti róyún ẹ mọ̀ pé ìwà àbùkù ńlá jáde. òun ni màmá náà ṣẹlẹ̀ kan wípé bẹ́ẹ̀ ni. ọkùnrin tó lè bí obìnrin níyàwó ẹ̀ lẹ́ni tí ò gbádùn a ti máa gbọ́gbọ́ kúgbà àbí a ti máa rí ìrìn tí ò dá lẹ́sẹ̀ ìyàwó ẹ̀. bẹ́ẹ̀ni. ṣùgbọ́n kọ́kọ́ ilé máa bí ìyàwó ilé pé ń bo ló ti róyún ẹ rí kó obìnrin yẹn ó yẹ kán lọ wá bíbẹ́ orí ẹ̀ sí ni. Ọlọ́run. àbùkù tó sọ láyé òde òsì o. ẹ ṣe ìyá mi ẹ ṣe máa gbọ́ bí ẹ sí mi. ẹ kú ètò ọpọlọ yóò ní dáhùn. àmín mà ẹ ṣe gan mà. ní agbépè yìí tá a bá ti gbépè léyìí tá a bá ti apàdà sọ́jà àlejò wa ti wà nílé agbódo tá a jọ máa fọ̀rọ̀ ojú mi tó rọrọ̀. hello good evening. hello. kábàlẹ̀ láyọ̀ mà. madam ṣọlájà láti ọ̀pẹ́ ìkòròdú. ìyá mi káàbọ̀ sórí ètò. àmì elédùà. mo ṣe ẹ̀já tí kò bẹ́ẹ̀ ni ó dàbí pé ọkùnrin ń béèrè pé mo níyàwó òun ti gbóyún wá. kò yẹ kó béèrè tó bá ti mọ̀ pé kò rìnrìn kùrì tó jẹ́ òun nìkan ni. bẹ́ẹ̀ni. ló ń fẹ́ ìyẹn tọkùnrin sọ pé mo lè fi róyún wá nígbà tó ń ṣe kò mọ̀ ni. ìyá wa tí ó yẹ kó mọ̀ pé ọ̀rọ̀ yẹn náà ló dẹ́rù bà wá nígbà tí èyí tó bímọ mẹ́ta. ó yẹ kó mọ̀ pé òun rẹ́ èyí tó bímọ mẹ́ta mà. kò lóhùn ò rẹ́dì mà. ṣé ń gbọ́ mà. látàrí ọ̀rọ̀ arákùnrin tó bímọ mẹ́ta tí méjì jẹ́ ti àlè ẹyọ̀kan ní tiẹ̀ ńbẹ̀ ńgbà tó ṣe DNA tó fẹ́ travel out nígbà tí ọkọ dẹ̀ ti mọ̀ báyẹn tó lọ bá ìyàwó ńlé tí wọ́n bẹ̀rẹ̀ sí máa ṣàríyànjiyàn gbogbo ẹ̀ báyà ìyàwó bá ní ṣèbí wọ́kọ̀ ọkọ̀ ti gba ó ti rò pé wọ́n ló lóyún ni ó bí mi ṣe rí pọ́rọ̀ yẹn le ó bí mi pé ṣé òun làwọn fi wá ń béèrè pé pé ṣé wọ́n yẹ káwọn èèyàn máa béèrè ni. ọ̀yẹ́ fọkùnrin béèrè tàbí jẹ́ fún ọjà pélé sọ pé o ti lóyún pé sọ pé ká ló lóyún mọ̀ obìnrin yẹn tó hùwà tí ò dá yẹn ni irú ọjọ́ báyìí náà láyé sọ fáwọn obìnrin pé ojú kan làjá. bẹ́ẹ̀ ni torí pé oríṣiríṣi irú ọ̀bá yìí ti ń ṣẹlẹ̀ àwọn bàbá kan sọ̀kan lẹ́ẹ̀kan. kẹ́ni kọ́jú alẹ́ ń ṣe àjírí ẹ̀. bẹ́ẹ̀ ni. ọ̀bẹ́dà jẹ́ ti fún ẹni tó yóò pa báyìí. bẹ́ẹ̀ ni o. ẹ ṣe gan ma. àmín mà àmín ṣe ìyá mi àmín mà ẹ ṣe mà. hello. hello. hello sir. ẹ kú ẹ̀lẹ́ sá. ẹ kúrò lẹ́ bàbá mi. ẹ sà orúkọ tèmi ni ọmọ táyọ̀ láti ìlú ìtàlù. bàbá mi káàbọ̀ sórí ètò. ẹ sà ẹ jọ mo fẹ́ dá sí ọ̀rọ̀ tí obìnrin yẹn ni. à ń gbọ́ yín sà. ẹ rí dúró obìnrin yẹn ó jẹ́ kí wọ́n fi ìyẹn kọ́fẹ́ yẹn tàgbá ni. à ń gbọ́ yín. hello. hello sir. ẹ̀sẹ̀ kan kò ní kó máa tẹ̀lé lọ́wọ́ ìyàwó ilé ní gbọdọ̀ ti lóyún. bẹ́ẹ̀ ni. ètò dáadáa ló jẹ́ kọ́fẹ́ yẹn tàgbá. bọ́dọ̀ ṣe rí báyìí ń sìn tọ́dọ̀ dẹ̀ ti rí báyìí ṣé kò ní dá káwọn ọkùnrin máa béèrè báyìí. ọdún tí ó ti pẹ́ lórí àgbèrè ìfìyàwó ẹ̀ máa rìn. tó bá yẹ pé ìyàwó gidi ni èèyàn fẹ́ àti kó mọ pé ẹ̀sẹ̀ ilé ìwà ìsìnkú síbò onígbà àti orúkọ bẹ́ẹ̀. ọdún láti wọn àbí tó kìíní rẹ̀ ni èèyàn máa bẹ̀rẹ̀ náà ni wọ́n jẹ́ obìnrin ti gbóyún wá.
ẹ ṣé gan sir, thank you so much sir. Bẹ́ẹ̀ni kó tó di pé àtẹ̀síwájú bẹ́ẹ̀ni kẹjá. ẹja lókè lọ́hùn tá a bá padà dé. What's up and how you doing this beautiful afternoon? They call me Punchline. What's up and how you doing this beautiful afternoon? They call me Punchline. And right now I'm having an amazing time with Posh and MC Rockefeller on the Drive Time Show on Tumba FM. Tumba. Peace. It's me, the magical boy. Mashimana, my joy giver. From my matter, she fi go to Sambisa. Anything she wants me, I'm gon' give her. Oh. Lie, me, I no leave her. Mashima, they give me peace of mind. She they make me, they feel alright. Love the way she give me, they blow my mind. She they make me, they feel alright. Mashima, Mashima, Mashima. Mashima, Mashima, Mashima. Mashima, Mashima, Mashima. Love the way you give me, girl, you give me jarang. Shiny one penny, I'm a one yawang. Leave the bad belly, make the cossy yawang. Till the sun goes down, pull it away. She likes when I put it in me. When I give her that thing, she tell me say she want more feet. Make her dig it 6 feet. She's scream on brigado, yeah. I ain't gonna let you go, but another killer for no other baby. Mashima, Mashima, Mashima. Mashima, Mashima, Mashima. Mashima, now my joy giver. From my matter, she fi go to Sambisa. Anything she wants me, I'm gon' give her. Oh. Lie, me, I no leave her. Mashima, they give me peace of mind. She they make me, they feel alright. Love the way she give me, they blow my mind. She they make me, they feel alright. Mashima, Mashima, Mashima. Mashima, Mashima, Mashima. I have Tycoon. It's STG. Because of you, I go Sambisa. Yes, so. tó ọlọ́run ọba mi gbogbo yín tí ẹ̀ ń gbọ́ ètò yìí akínpẹ́ káàbọ̀ sórí ètò Kasolayo drive time show. Here we dey so na here we dey balance everything, we dey do everything effizy o boy. Yayin na Tumba. Na this place na Tumba dey call this place. I tell you effizy ni tiwa lọ́jọ́ gbogbo yes effizy premium effizy na we dey for yes so. Na we dey give for yes so. A ti sọ fún mi pé àtúnjáde aṣọ àwọn sódò àmú ẹja ńlá wá. Today we have ó dàbí àkọ́tọ́ máa ń gbà pé Ọlọ́run gbógun àrìn ká bú. Okay, mímà ló sọ yẹn rí. Pani MC mímà. Gbógun àrìn ká bú gbogbo táǹpé láàrin ká. Ẹ má gbà láǹfààní torí a máa mú un mọ́ra wọn nínú kankan èjèèjì. Our guest in the studio today àti ní ẹ̀já ńlá gẹ́gẹ́ bá a ṣe máa ń ṣe. Ẹni mọ̀ pé Tùǹgbà lélẹ́yìí Tùǹgbà FM Tùǹgbà ló ń pè bí tá a máa ń sọ nípa ìròyìn eré ìdárayá àṣà àti oríṣiríṣi gbogbo ẹ̀ bó ṣe ń lọ. We're talking about news, entertainment, culture and sport. Ẹ jẹ́ ká kọ́kọ́ lọ báyìí.
tálàlejò wa tó wà nílé agodo lónìí can we meet you àwa ò ṣùgbọ́n alpha kí lorúkọ àlejò wa akọrin wa tó wà nílẹ̀ ohun yẹn lẹ kọ́kọ́ gbọ́ lẹ́ẹ̀kan yẹn tẹ́ sọ pé mashima she dey give me va because of me she go go Zambisa mo ní ma bèrè orin lọ́wọ́ ẹ̀ nù because tó bá torí ẹ̀ lọ Zambisa ó lọ mẹ́gan ni ẹ̀ alright kí ló ṣe Zambisa àbí o kí lorúkọ àlejò wa. Orúkọ tèmi ni Swaglord Tycoon. Tycoon kí ló bí Swaglord Tycoon kí ló bí. Swaglord yẹn àti secondary school tí mo wà làwọn ọ̀rẹ́ mi ti máa ń sábà orúkọ yẹn pè mí torí mo jẹ́ nìkan tẹ́ pé mo fẹ́ràn akọ. O fẹ́ràn akọ. ok pẹ̀lú bó ti ṣe dá bó ti pé fẹ́ràn yẹn ọmọ olúbo ni Tycoon. ọmọ Ọ̀yọ́ ni mí sá. Ọ̀yọ́ Aláàfin Òjò pàjẹkẹ ọmọ Àtìbà. Ọ̀yọ́ ní south west. Ọ̀yọ́ ṣé Ọ̀yọ́ ṣé Ìsẹ́yìn ní àbọ̀yọ gangan. Nínú Ọ̀yọ́. Ìdó local government. Kí lorúkọ wa o? Orúkọ mi ni Ọlásùnkànmí. Ọlásùnkànmí ni orúkọ tí. Ọlásùnkànmí kíni. But stage name ni Swaglord Tycoon. Swaglord Tycoon. Ọlásùnkànmí Swaglord Tycoon. That's okay. A very lovely name. Swaglord Tycoon tí gbogbo yín mọ̀ sí Ọlásùnkànmí. Ọlásùnkànmí ṣé ìyá àti bàbá ni wọ́n jẹ́ ọmọ ìlú Ọ̀yọ́? Ìyá mi ló jẹ́ ọmọ ìlú Ọ̀yọ́ àti bàbá mi ló jẹ́ ọmọ ìlú Ọ̀yọ́. Okay, Ọ̀yọ́ jọ làwọn méjèèjì àbí. Okay. So níbo ni Tycoon ti kọ́kọ́ bẹ̀rẹ̀ iléèwé alákọ̀ọ́bẹ̀rẹ̀ ṣọ́ ìlú Ọ̀yọ́ ni àbí Èkó where exactly? Ní Ìbàdàn ni mo ti kọ́kọ́ bẹ̀rẹ̀. Ìbàdàn ni mo ti bẹ̀rẹ̀ o. Ìbàdàn ni mo ti bẹ̀rẹ̀ o. Nǹkan yà mí lẹ́nu látàárọ̀. There's something surprising when I first saw him, you know, when we first met, and then the way the guy dey drip, in the drip, but you know, see the Yoruba Ìbàdàn. Fẹ́ràn. My brother, and I you don't see the picture when I come first come. What did I see? We say, okay, you know, I never snow. Now when because this is now Tycoon. Come on. Seriously, I know you know your swag is more or less like more like packaging over Joti, Alaiwa no, Q-dot. But they get try. Now, okay, on to the next thing. Yes, how did music start for you? How did music start? How did you start? Àbímọ wa ni àwọn kan máa ń ní pé àyínú oyún làwọn ti bẹ̀rẹ̀ orin. Àbínibí wà ability wà ẹni tó kọ́ wà. ṣé màmá ló ń kọrin tí àbí dáàdì ló ń kọ àbí grandpa ló ń kọrin àbí ó kọ̀ jẹ́ pé òkè mo kọrin láàrin ọ̀nà mo kọ̀ jí láàárọ̀ ọjọ́ kan pé orin ló fẹ́ máa wù mí kọ. Màmí jẹ́ nìkan tẹ́ kí àwọn náà fẹ́ràn orin kíkọ. Àwọn náà fẹ́ràn orin kíkọ. Swag yẹn kọ Tycoon ò ní kọ́. Àwọn náà fẹ́ràn orin kíkọ. Now. So èmi náà àti kékeré ni mo ti máa ń gbọ́ orin lọ́dọ̀ mo ti máa ń gbọ́ orin àwọn big icons the likes of all these big icons mo ti máa ń gbọ́ orin wọn láti kékeré so àti bẹ́ẹ̀ ni mo ti fẹ́ràn sí ní kọrin so tí máa ti ń gbọ́ orin yẹn ó máa ń wé mi náà pọ̀ so tí bá ti ń kọ́ àwọn ọ̀rẹ́ mi àwọn tó bá wà láyìíká mi báyìí àwọn àì wà wọ́n ló ń pè báyìí wọ́n ló dé dà so as time goes on bẹ́ẹ̀ mi náà ṣe wá rí pé lèmi náà ṣe wá ń dàgbà sí lèmi náà ń grow passion fún. So as time goes on mo wá ṣe wá mú níṣẹ́ mo wá yàn láàyò. Wọ́n yàn láàyò. Ìgbàdí kò ń ṣẹ̀ṣẹ̀ wá mú níṣẹ́ tí wọ́n yàn láàyò. Now. Dákun ọ̀sẹ̀ mi o. Èmi náà fẹ́ lo packaging yẹn. Ọ̀sẹ̀ yàn láàyò. Now Tycoon báwo ni Tycoon ṣe find it easy? Ṣé mọ́mì àti dáàdi wọn complain pé ìwọ ọmọ irọ́ lọ́ọ̀yà la fẹ́ kó ṣe o fẹ́ kó lọ ṣe kíní kan ni o àní fẹ́ kó lọ ṣe iṣẹ́ orin o kí ni àárín ibẹ̀ yẹn. Nílé tí mo ti wá màámi jẹ́ nìkan tẹ́ pé teacher ni wọ́n dáàdi mi veterinary doctor is a doctor so wọ́n fẹ́ràn láti jẹ́ kí àwọn ọmọ wọn kàwé so àti kékeré ni màámi ti máa encourage mi láti make sure pé mo lọ school. Okay. Mo lọ sí school. Ilé ìwé alákọ̀ọ́bẹ̀rẹ̀ wo ni Tycoon lọ? Mo lọ on and on primary school level, secondary school level and institution level. Okay, primary school, secondary school, Ìbò ni, ṣé Èkó ni tàbí Ọ̀yọ́ tàbí Ìbàdàn? Primary school mi
mo lọ primary school mi ní Ìbàdàn. níbo kí ló tó school náà. ó ní school kan tí wọ́n ń pè ní CTY níbi. ẹ má jà àsìkò lówó sí. okay kan má ṣe okay ní Ìbàdàn precisely. So ìgbà tí mo parí primary school mi mo ṣe secondary school mo lọ sí torí dáàdì mi side ibi Lọ́kọjà ẹni okay ní Kogi state mo wá lọ kí wọn níbẹ̀ so ibẹ̀ mo ti ṣe secondary school. so gbogbo secondary school ní Kogi. so exactly. so tertiary nǹkan. tertiary mo dẹ̀ ṣe tertiary ní Ìbàdàn bíbá yìí ní Federal College of Animal Health. wow Federal College. So bẹ́ẹ̀ bá gbé animal sílẹ̀ ń sìn ẹ̀yin mo bọ́ ṣe máa tọ́jú animal. Actually computer science ni mo lọ study níbẹ̀. Okay. So now báwo ni Tycoon ṣe find it easy láti studying computer science and then alongside combining the two, the music and also your study. Actually ìgbà tí mo bẹ̀rẹ̀ sí ní kọrin kí n tó wọ school ni mo ti ń kọrin torí mo jẹ́ nìkan tó nífẹ̀ẹ́ orin kíkọ láti kékeré. So àtìgbà tí mo bẹ̀rẹ̀ financial mi ní financial capability láti push ara mi further. So ìgbà tí mo kọ́kọ́ wọlé higher institution mi kọ́kọ́ lè ṣe music so I fully focused on my music career. So I did my first semester and I was doing quite well with the result and everything. Wow. So as time goes on, tí ìpín Ọlọ́run, God's plan, ìgbà tó bá máa ṣẹlẹ̀. So I started pursuing music. Ìgbà yẹn dẹ̀ ní kóró bẹ̀rẹ̀ tí mo wá bẹ̀rẹ̀ sí ní ilé mi. But tí kóró bẹ̀rẹ̀ tí everywhere were down, nobody could go to school. Every parent was like advising students to just find way to do just try to do something. And before school, I've been doing something like I've been doing music. So, but every parent was like advising students to do this, to do that. So I decided to chase the music career. Then, so I started going to studio and recording. Up to this moment, I have a lot of singles. Okay. Let's check your Facebook here. For those watching us live on Facebook, yes. Ademola Adeyemo, wow, good British station. It is well with you guys. You're well done. I'm Ghosting Christopher. Tycoon, look up. Let us see your face now. Is it me? They look up. All right. See your face. Okay. Alatishe Ayomide says, swag lord Tycoon. All your fan base there. Onanekon Akonji says, Tycoon Alpha. Tony, okay, saying okay. Palo, whatever. Swag lord Tycoon. Bukola Buki, well done, guy. Yemi Short, swag lord Agba. Jake Harris, I support you, bro. Oladejo Olamide, say I love you, guy. Okay, yes, you can watch us live on Facebook, live on direct Facebook. Just go to Facebook and type Tungba FM Live. On YouTube, Tungba FM Live. Yes, on Radio Garden, you can listen to us. Just type Tungba FM on Radio Garden. You will listen to us. Quickly, Tycoon, let's read this a bit because of before we pick one or two. Yes, the phone line is the opening 08113051009, 08113051009, 08056131009. If you want to talk to the artist, I tell you the guy get surprise for people. And Tycoon tó wà lẹ ẹtú mo bá ṣe máa ń ṣe àmà fáwọn èèyàn ní ẹbùrú ṣàjọba bá ń ṣe lé ní Tycoon ti fún wọn ní go ahead. Now Tycoon, quickly let's do it this way. We have a particular tradition on this program. Are you getting us? All artists to Batiwa see as our guest. We give them a particular task. We need to this is Tycoon. Use Tungba FM. This is Tungba FM. Posh, just Tungba FM. Just use or sing. Okay. Don't put the just say Tungba Radio, Tungba Radio, La Posh, MC Rockefeller, me Tycoon, me Olasukanmi. Just sing. Me La Posh. We need the raw voice, the acapella. Everybody like it's me Tycoon. When you listen to me on Tungba FM, I'm just trying to. This one. Look artist. Make no people you. Just give us your own. Give us your own. Yeah, give us your own. Alright. Early in the morning when I wake up, I listen to Tungba FM when I wake up. Say this vibe really makes me go away. Any morning when I wake up, I
listen to Tumba FM. Say this vibe they make me go away. Anytime I wake up, I listen to Tumba FM. Say this Tumba they make me go away. Oh boy, all this an African artist too. I bet more go shop make me go away. Now you, me I see they follow Tycoon. Now you go there, you go follow. All right, let's go there. You know, right back. Let's listen to some music there now. We'll be right back. It's Millie, the magical boy. Mashimana, my joy giver. From my mother, she fi go to Sambisa. Anything she wants me, I'm gon' give her. Lie, me, I no leave her. Mashima, they give me peace of mind. She they make me, they feel alright. Love the way she give me, they blow my mind. She they make me, they feel alright. Mashima, Mashima, Mashima. Mashima, Mashima, Mashima. Mashima, Mashima, Mashima. Love the way you give me, girl, you give me jarang. Shiny one Benny, I'm a one yawang. Lift the back belly, make the cozy yawang. Till the sun goes down, pull it away. She likes when I put it in me. When I give her that thing, she tell me say she want more feet. Make her dig it 6 feet. She scream on brigado, yeah. I ain't gonna let you go, but another kill it for no other baby. Mashima, Mashima, Mashima. Mashima, Mashima, Mashima. Mashima, now my joy giver. From my mother, she fi go to Sambisa. Anything she wants me, I'm gon' give her. Lie, me, I no leave her. Mashima, they give me peace of mind. She they make me, they feel alright. Love the way she give me, they. Yes, welcome back to Share the Song. You're listening to the Tycoon. Yes, I'm Tycoon. What's the title of this song, sir? What's the title of this particular one we listen to? What's the title of this song we listen to? Never tell us. The title now, my Shima. My Shima. What's the meaning of Shima? What's the meaning of Shima? The meaning of my Shima precisely is my woman. Your woman. My woman, typically. But Shay, you don't marry her, No, I never married. Actually, She might be like your skele, your baby now. What's it mean, skele? My girlfriend. Which language is skele? Skele na Shima. Which language is Shima? Okay, Shimana Igbo language. Wait, the guy don't talk. Yeah, Shimana Shimana Igbo language. For which, like, I beg, if it be Igbo, Igbo, I beg. Igbo no Igbo or Tycoon. Shimana Igbo language. Yes, now, boss. Tycoon, you get one stuff where you talk where I like today. You say your Shima because of you and go Sambisa. If you enter Sambisa Forest, you know what they do for Sambisa Forest? And I am to make it there. So you know what they do for I decided to write that in there. Okay. No, I'll make an ask Sam officially. Maybe you know where Sambisa Forest is? Yeah, exactly. You know what they do for Sambisa Forest? Yes. Okay, so because of your Shimana, you thought that your woman, you feel go Sambisa Forest. Yeah. You be soldier. Okay. Not only so that they go Sambisa. Okay. The reason why I actually okay. You talk. The reason why I use Sambisa words is like a word of expression, like to show how deep someone can go in extent to do anything for you.
So you just like on the norms, nobody could go Sambisa, but an expression like anybody will like anything like in extent. Maybe say the person feel. I don't feel you now. Maybe say maybe people don't go follow what you talk. Say if you follow, so some people say like the extent. Maybe say you love you, if you do anything, the person will go Sambisa for person. Now if you do anything, yes. If you do anything for person, yeah. So you be if you do Titanic, you know what Titanic do? If you jump inside river for your baby. Actually, no. Now straight question I ask you. You feel jump inside river for your shima? For my shima, on 100 if I no be 100 matter. Yes. Now yes or no? I go specify the river. From actually, my shima precisely is a song I created through the emotion of a mother. And my woman. Okay. Wait, this guy. No. This guy. Emotion. Make this guy. Now. No. You want the. They try carry us go on. Okay. I make I land. So now emotion from my mother and my ex-girlfriend, like my woman. So I fixed the two emotions, like the way they cared. I was like, wow, what the fuck. Okay, excuse me. Now, what thing you dey talk now be say your ex-girlfriend. This ex-girlfriend now, you do something for your ex-girlfriend. Yeah, the girlfriend no dey now. The girlfriend still come back. If he come back, they tell us, okay, babe. If you come back, I feel you know that river where David go Kogi, they go Lokoja. In the one river where they. If you jump, you know the river. I don't go there before. Now the river you said go because of person. No, why? So now you dey talk now. I dey ask some maybe if you jump inside the river. I be swim now. I go jump. Go carry. Okay, free announcement for all the ladies out there. Tycoon is telling you guys that if you love him, he's going to jump into the river for you. But Tycoon, don't go too far. Don't go to Lokoja. Start from Tondela. Okay, the phone line is open. Yeah, open the phone line 081-1305-1009. 081-1305-1009, 08056-131-009. Yes, we have a topic we're talking about. Yes, the topic we are talking about. Can still call on. Yes, call us and let us talk about the topic and say hi to our artists in the building. And then let me ring. See, the guy is telling us that he has a promo package for us. He has something for our callers. Yes. Mo bá ṣe máa ń ṣe lórí ètò pé tá a bá ti bá lè dò wá wọ́n máa ń ṣe give you fáwọn èèyàn látọ̀dọ̀ Tycoon a máa ṣe yẹn náà ẹ ti mọ̀ lọ́tọ̀ ń sọ hello. ẹ kú ẹ̀lẹ́ náà. mo Kasolayo. Kasolayo. Orúkọ yín mà. ẹ kú ètò. Olúwa ló ń tò. a kì í túkọ̀ bí o. Hello, Ankima. Yes, ma. Olúwa wà pẹ̀lú ẹ o. Àmì Yarobima. Wà á ṣoríire o. Àmì ma. Ọ̀nà tó tọ̀ yìí Ọlọ́run á jẹ́ ẹja bẹ̀ o. Àmì. Ọ̀tọ̀ ọmọ ọkọ tó ń ṣe o. Torí ọ̀rọ̀ ìyàwó tó ń sọ pé. Ó máa torí ọmọ nù mí. Ọkọ tó ń ṣe o. Kó mọ tó ṣe know what you are doing. Yes, ma. Èèyàn kì í ṣe tóbìnrin o. Obìnrin lẹ́yìn náà mọ̀. Ó ní pé wọ́n bèèrè question sí o lè dáhùn dáadáa. Láti orí bẹ́ẹ̀ o. Olúwa bẹ̀rẹ̀ sí o. Láti orí bẹ́ẹ̀. Hello ma. Ìgbẹ́ tó dúdà jọ lókè. Mọ́mí ẹ̀rọ ọmọ o. Ẹ káàbọ̀ ma. Hello. Ọlọ́run ti dé ọtí lè dé. Tycoon. Ní àgbẹ̀ ìpè yìí. Hello. Quickly. Okay, after this. Hello. Ẹ kúrò lẹ́ o. Mr. KB Alpha. Ọ̀pọ̀lọpọ̀ Posh ẹ̀kọ́ ọ̀lẹ́ o. How you dey now? Gbogbo èdè Alpha náà. Bàbá mi Adé. Ẹ̀pẹ̀lẹ̀ sáà kí ló dé kọ́ta. Ó wà lọ́nà ọjà ìjáde. Sáà fẹ́rẹ́ sọ́kọ́ tóbìnrin yẹn. Bẹ́ẹ̀ni. Wàhálà ẹ̀kọ́ lẹ́tọ̀ọ́ fọkùnrin àgbèrè obìnrin pé ṣé mo lóyún yẹn bẹ́ẹ̀. Kí ló bá dé? Gbà lórí yẹn bẹ́ẹ̀. Sàmú akí àlejò wa náà àlejò ẹ káàbọ̀ o. Tycoon wọ́n kí ẹ. Ẹ ká san àbẹ́kúrọ̀lẹ̀. Ẹ máa mọ̀ ọ́ ṣe o. Àmín. Ẹ̀rọ náà nípa lẹ́yìn ìgbìmọ̀ àgbà ọlọ́run. Àmín. Ètò mi sì wá sá ẹ̀kúṣẹ́. Àmín. Kẹ́mi tún malẹ̀. Thank you so much. Tycoon. Yes. Let's do this. Ìpè yìí máa pọ̀ kẹjá àti gbèpè díẹ̀ dákun. Àwọn tó fẹ́ràn Tycoon pọ̀ gan. Hello. Hello.
Hello, sir. Hello, I'm calling from Italy. Welcome to the show, Welcome sir. to the show. Your name, sir? I'm everything. Well, fine, sir. How you doing, sir? I just want to tell you that but don't call here. Ngbo báyìí. Ungo by typhoon is all here. Gbogbo àti máa kọ́ nìyẹn dáadáa. Gbogbo ìkórìíre bẹ́ẹ̀ máa máa ṣe láyé ó wà lọ́wọ́ ẹlẹ́dàá. Ẹlẹ́dàá àti ẹni kiri. Amen. Ó máa dá sí ẹ. Ọjọ́ ìdílé àlùyọ ni. Wálé bá mi. I love you, boyfriend. Thank you so much, Love sir. you too. Hey, Wale ni Yojo. Thank you so much, God sir. bless Thank you so much, sir. Quickly, before I get to look well, Tycoon. Quickly, now, talking about artists that we would love to have a collabo with. Okay, before the giveaway, we have Whiskey, the like of David. Yeah, Wizzy, Davido, Bonner, Oxlade, They are all Fireball, good. They are all wonderful. Yes, bro. So if I ask you now, okay, in future or if you want to have any Like tomorrow, tomorrow, which artist would you have loved to, have a collaborate with Sharp. Wow. I would love to work with the likes of Whiskey, Davido, Burna Boy, and Why all of them together? no, actually, it might not be together at once. Like it might be this year with this. Okay, there is an option, 1 to 3 option. Alright. Okay, four options. Whiskey, Davido, Burna Boy, Olamide, the 4 of them. Pick one. Wow. Pick one. Whiskey, Olamide, Davido, Burna Boy. I would love to work with Burna Boy. Burna. Why? Why Burna out of the 4? Kill me. The guy, the one thing I like about Burna Boy is his lyrics on his songs. Wow. Okay, the Once he utter words, his lyrics gonna catch you for sure. Yeah, so we know what you talk. I know how many know what you talk. They talk say Wheezy, it lays, No. All of them, they are very good. Very good. Okay, Shabali time done. They go. Mogo open the phone lines now. If you call us now for the giveaway. Now the question is very, very simple. We need just 5 of you. Five callers. 5 callers here. 5 callers have the giveaway. 5 callers have the giveaway. Okay, let us throw the question. After they throw the question, we go on a short break. Then we'll come back. After that, we'll start picking the call. Tá a bá ti sọ ọ̀rọ̀ tá a fẹ́ bèrè lọ́wọ́ yín, a máa lọ sọ́jà. Tá a bá padà dé, a gbé àwọn ìpè. Èèyàn márùn-ún ẹ̀tùmọ̀ bá a ṣe máa ń ṣe. Okay. Mi ní giveaway. Ẹ máa wọ̀nyí tá a bá ti wò ó. 5 people. Ẹni tó bá ti gbà. Láti gbà wọlé bẹ́ẹ̀ ni. Àwa la máa pè yín o. Okay, the question is simple. 5 hands plus 5 hands is equal to what? 5 hands plus 5 hands is equal to hands. Answers. Ants. A-N-T-S. 5 hands plus 5 hands is equal to what? 5 ants plus 5 hands is equal to what? That's the question. Let's go on the show. Ẹni tó bá ti gbà ó gbé mu wa. When I reach Boland and calling me Odogu, and I sign to the town, I put them for Odogu, and nobody can stop you. And so we they fly past you, over any obstacle, leave me Odogu. Say now who they draw the map, you Odogu. You are looking at the champion, Odogu. Why they guess they shaking ass, you Odogu. With the person with the cash, you Odogu. Aje, kekele, aje, kekele, aje, kekele, champion. Make up your mind, just to go. Bounce to the sound while I bounce with the do. Serve yourself, not the matter with the do. I'ma eat this slow. Move, make a move. I go slide, then you go sink like a boat. Me, I just did laugh like say life is a joke. I'm like you broke girls with they clean, with they cook. If your boyfriend don't get money, then they can't cope. Go back. When I reach Boland and calling me Odogu. And I sign to the town, I put them for Odogu. And nobody can stop you. And so we they fly past you. Over any obstacle, leave me Odogu. Oh my God, what a symphony. Certainly what has gotten into me. As a roll, I pull up in a Bentley. And with the diamond shine on every ring you see. Lights on, I become a
sugar. They got them want to touch it from my banana. And if you don't get work, you be Jankara. I beg it, so make you go. Benny, if I just joining us, it's your program, your radio drive time show. Kasolayo, only two, to ń lọ tẹ́tí mọ́. Àti sọ fún pé Tycoon wà nílé àgọ́dọ̀ lásùkànmí tó gbóyin dẹ̀ tí ń tàtí bàtà. Ẹ jẹ́ ká lọ sórí Facebook. Yes, for those guys watching us on Facebook, for you watching us on Facebook, yes, Olayemi Ojewumi watching you live, bro. Yeah, your fans, everybody there. So, hello. Aziz Wariz Abiodun. So if you speak Yoruba like this, boy, you guys thought say they form before. Oseni Show Tycoon no go Sambisa. We still love you. No good day at all. A Bash Lexi, more grace and success, bro. Keep moving. Olakunle Busaye, more blessings, Tycoon. All luck from Ibadan. Aziz Wariz Abiodun, make na drop number to call. The number to call is 08113051009. 08113051009 or 08056131009. Okay, Babajide Oyeyemi saying Fireboy. Say make you pick Fireboy. Evangelist Abisola Oyedele, kudos to you all, more wisdom. Thank you so much. Okay. Back to back to the question. Now the question we're asking, very simple question. 5 ants plus 5 ants is equal to what? 5 ants. 5 lucky winners have a giveaway from our guest artist, the Olasukomi, popularly known as Tycoon, Swaglo Tycoon. Swaglo. If you are picking up your call now, just call us and say, hello, Kasolayo, Kabalilayo. The answer is this. Gaskia, just tell us your name and then we'll pick up. Hello. Hello. Hi. Hello. Kabalilayo. Madam Shola Jalasi of Gbogbo. Madam Shola, welcome to the show, Mama. Mama. Yes, Mama. Yes, Mama. I'm going to ìbéèrè tá a béèrè ma. 5 ants plus 5 ants is equal to what, ma? 5 ants. It's equal to 10 ants. 10 ants. 10 ants. Expect 10 ants here, ma. Ants. A-N-I-T-N. Expect 10 ants here. 10 ants here. Spell them, ma. 10. Okay. T-E-N. A-N. A-N. Ants. Ants in what, ma? Ants. 10 ants. 10 ants. In Konyokonde. Mo be. Hello, ma. Ada. Expect 10 ants here, ma. T-E-N. 10. Spell. T-E-N. 10. Ẹ ṣe ń wá ní ma. A-N-T-A. Ń wá ní ma. Bẹ́ẹ̀ bá nípa ìlẹ̀ gbà á jẹ́ kẹ́ mọ̀ lẹ́yìn ètò ma. Bẹ́ẹ̀ bá gbà á jẹ́ kẹ́ mọ̀ lẹ́yìn ètò ma. Thank you so much, ma. Yes, call us 08113051009 08056131009. Hello, who's on the line? Hello. 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 Hello, Oribiti. Hello. Obete. Hello. Hello, Ekason, ma. Hello. Yes, ma. And 5 ants plus 5 ants, Abi? Bẹ́ẹ̀ni, ma. It's equal to 10 ants. 10 ants. Expect 10 ants, no, ma. Bẹ́ẹ̀ni, ma. T-E-N. Okay. A-N-T-S. A-N-T-S. Okay, T-E-N-A-N-T-S. Okay. Oh, go. Àti rẹ̀ ní bàbá yìí o. Ṣégun, ma, thank you so much, ma. 5 ants plus 5 ants is equal to what? Is equal to what? 5 ants plus 5 ants is equal to what? 5 ants plus 5 ants. 08113051009. Hello, who's on the line? Hello. Hello. Ẹ kú ẹ lọ́mọ. Kábàáyọ̀ ma. Ẹ káàbọ̀ sórí ètò mọ̀. 5 ants plus 5 ants is equal to what, man? That's the first question. 5 ants plus 5 ants is equal to what, man? 5 ants, Daddy. Yeah, 5 ants plus 5 ants is equal to what, man?
10. 10. Spell the 10. Spell it, man. Spell it, man. I just spell the 10. Yeah, spell the 10 ants now. Spell it, man. T-E-N, 10. The 5 ants plus 5 ants, is it 10? Is the answer just 10? I'll be 10 ants. I'll be 10. That is 10 ants. Okay, spell the 10 ants, man. Okay. T-E-N-A-N-T. T-E-N. A-A-N-T. Go, man. Thank you so much, man. Thank you so much, man. Hello. 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 Hello, how are you doing? Good evening. Good evening, sir. Kindly turn the volume of your radio down. Radio sets down. Okay, I'm ready. Okay, yes. What's your name, please? Where are you calling from? My name is Dr. From where? Calling from where, please? Sir? Calling from where, please? From Okijo. Okay, 5 ants plus 5 ants is what? It's 25. Oh, 25. Thank you so much. Hello. 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 Good evening. Good evening. My name is Wahab. Wow, Bagbaji, calling from where, please? Yes. Yes. Calling from Ikorodu. Ikorodu. Okay, 5 ants plus 5 ants is equal to what? It's 10 ants. 10 ants. Spell the 10 ants, sir. T-E-N-A-N-T-S. Kindly spell again, please. Pardon? Kindly spell again, please. T-E-N-A-N-T-S. Okay, thank you so much, sir. Thank you so much. We'll let you know if you are the winner. Let you know, sir. Thank you, sir. 5 ants plus 5 ants is equal to what? 08113051009 08056131009. Who's on the line? Who's the caller? Who's the caller? Please, who's the caller? Hello. Turn down the volume. Hey, Baba, you hear the letter? Yes, sir. Hello. 08056131009. Hello. Hello. Hello, sir. Hello. Hello, good evening, sir. Good evening. Yeah, what's your name? Where are you calling from, please? My name is Aziz Wariz Abiodun. Aziz Wariz Abiodun. Yeah. Okay, 5 ants plus 5 ants is equal to what, please? I'm calling from Ibadan. Oh, from Ibadan. Wow. Wow, from Ibadan. Wow, good evening. How you doing? Yeah, I'm a friend. First time caller. Welcome to the show. Yeah. You want to say hi to the guests in the show, in the building today? Hello, my G. What's up? Hello, can you hear us clearly? Yeah. Hello. My G. Hello. Hello. I'm here. One love, bro. Thanks for calling in. You know, go for AJ. Will I? Yeah, bro. 100. Oh, yeah, 100. But you know, we don't feel call you know, feel chop the goody way your party they drop. You don't need that. You don't need that. AJ, you do alright, my fault. Thank Thank you so much. Waris. Oh, you wallet, my fault. Okay. Yeah. Hello. Hello. Kemi láti ta olúwo. 5 ants plus 5 ants is what? It's 5 plus 10 ants. Spell the 10 ants, please. T-E-N 10 ants. A-N-T-S ants. 10 ants. Can you spell again, please? T-E-N 10 ants. A-N-T-S ants. Okay, ó ga o. Àti wà lẹ́ni gbà kíní láti àárọ̀ báyìí. Wow. 08056131009 08113051009. 5 ants plus 5 ants. Yes, 5 cockroach plus 5 cockroach. Get that many cockroach. Hello. Hello, good evening. Good evening. Your name, please. Where are you calling from? Eda Okerebilekun is my name. Eda Okerebilekun. Welcome to the show, sir. Yes. Welcome to the show, sir. Eh? Welcome to the show, sir. Welcome, sir. Okay. Okay, 5 ants plus 5 ants is equal to what, sir? 10 ants. Can you spell the 10 ants, sir? T-E-N-A-N-T-S, which is 10 ants. Ayalepe. Can you spell again, sir?
Okay, we will let you know if you are. Okay, tenant. Ayalegbe. Oh, wow. I like you are thinking. We'll call you after the show. We are thinking. Okay, yes. Oh, so far we've been able to have 1, 2, 3, 4. How many? We have we have 4 winners already. We have just 1 winner to go. The next call we are gonna pick. We have 1 winner to go. Just 1 winner. 1 winner to go. 1 winner. Minimum. We should go first. Okay, let's go. Hello. Hello. Good evening. Good evening, sir. Are you doing? Good evening. What's your name, please? Where are you calling from? I'm Elizabeth. Calling from where? Calling from Italu. Italu, okay. From Italu. Okay, 5 ants plus 5 ants is equal to what, please? It's 10 ants. 10 ants, okay. Yes. 5, okay. Can you spell it, please? CEN. Is it ant or ant? That is, you have to answer that. You are asking me. Thank you. You are asking the examiner. You are asking the examiner. Is that Hello. Hello, sir. Hello, good evening. Good evening, sir. My name is Abiodun. Your name is what? Abiodun Shokeye. Abiodun Shokeye. Calling from where, please? I'm calling from Mowe. Mowe. Okay, welcome to the show. 5 ants plus 5 ants is equal to what, please? It's 10 ants. 10 ants. Can you spell the 10 ants, please? Yes, sir. Spell it, please. CEN. Okay. A-N-T. TEN. A-N-T. ANT. 10 ants. 5 ants plus 5 ants is equal to what? 10 ants. 10 ants. Okay, thank you. 081 1305 1009 081 1305 1009. Last caller. Hello. Good evening. Hello, good evening. Hello, good evening. My name is Olachile from Ogba. Olachile from Ogba. 5 ants plus 5 ants is 10 ants. Okay, 5 ants plus 5 ants is 10 ants. Spell the 10 ants, please. CENICANTS. Oh wow, what you're calling us? Okay, we'll let you know if you are the winner of this. We'll let you know. Let's go on a short break. We'll be right back.